Ìròyìn láti iléeṣẹ́ Atótó Arére Online TV. Ayédatiwa ti jáwé olúborí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo. Àjọ elétò ìdìbò ló sọ bẹ́ẹ̀. Lẹ́yìn ìfigagbága látọ̀dọ̀ àwọn olùdíje látinú onírúurú ẹgbẹ́ òṣèlú níbi ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ondo, àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ti kéde gómìnà Lucky Ayédatiwa gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò ọ̀hún eléyìí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé nípínlẹ̀ Ondo. Adarí ètò ìdìbò náà Ọláyẹmí Akínwùmí tó tún jẹ́ gíwá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì Lọ́kọ́jà ìpínlẹ̀ Kogi ló kéde Ayédatiwa tinú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìdìbò náà lọ́jọ́ Àìkú, tí ìkéde yìí sì ti ṣe àfihàn rẹ̀ wípé àfikún ti dé bá àkókò tí gómìnà Ayédatiwa yóò lò ní ilé ìjọba gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Ìròyìn Atótó Arére rí gbọ́ wípé Ayédatiwa ló fẹ̀yìn alátakò gbòógì rẹ̀ látinú ẹgbẹ́ òṣèlú PDP títún ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí Àjàyí Agboola janlẹ̀, ẹni tí òǹkà ìbò rẹ̀ tó kéré jọjọ ní ìlọ́po méjì sí ti Ayédatiwa. Adarí ètò ìdìbò ọ̀hún sọ báyìí wípé òun kéde Lucky Ayédatiwa Orímisàn tinú ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tó ti ṣe gbogbo ohun tó tó àtẹ̀lé ìtòyè lábẹ́ òfin gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò gómìnà ọ̀hún. Ìkéde náà ló wáyé lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí wọ́n ṣe àkójọ èsì ìdìbò lówùrọ̀ ọjọ́ Àìkú. Èsì ìdìbò náà fi hàn wípé gbọ̀nàgbọ̀nà ní òǹkà tí ẹgbẹ́ òṣèlú APC fi tayọ ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì ti ṣe ẹgbẹ́ PDP látàrí bó ṣe jẹ́ wípé ẹgbẹ́ APC ló jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ 18 léyìí tó sì jẹ́ wípé òǹkà ẹgbẹ́ ọ̀hún ló pọ̀ jùlọ láwọn ibùdó ìdìbò.